Ìkẹta ti bọ̀bílọ́ọ̀gbọ̀ lọ́wọ́ yẹn bàá sọ̀rọ̀ lórí ẹ̀ o. APC ọjọ́ ti gbọ́dọ̀ àjọṣe oríire lẹ́ẹ̀kan sí o. APC ọwọ́ yìí dà mo kí gbogbo wa. Mo rí pé a ti ń jókòó látàárọ̀ ẹ̀rọ ìbínú ká pẹ́. Ire tó pọ̀ lọ́nà ló jẹ́ ká pẹ́. APC mo kí gbogbo àwọn leaders pátápátá tó wà ní wọ́ọ̀dù yìí. Mo kí gbogbo àwọn àgbà ẹgbẹ́. Mo kí gbogbo ọmọ ẹgbẹ́ lọ́kùnrin lóbìnrin. Obìnrin! Obìnrin! Kò sóbìnrin! Obìnrin dé! Mo kí gbogbo àwọn youth tó wà ní. Àwọn ikọ̀ ògò wọlé o. Ìrètí wa tó wà lọ́wọ́ wa. Àwọn ikọ̀ ògò wọlé. APC ẹ̀ẹ́dẹ́. Ìrètí wa tó wà lọ́wọ́ wa. Àwọn ikọ̀ ògò wọlé. Ìyẹn ti ẹ̀wọ̀n rọrùn. Mo ti rí pé PDC lẹ́gbẹ́ mi kó wọlé. Èyí tó fi ń kó wọlé tẹ́lẹ̀ yẹn ò lè gba ìbò kankan lọ́wọ́. Ó ti kọ̀ rẹpẹtẹ sí o. PDC ló lè ṣe o. Síbí yẹn kò lè kó kankan rárá. APC. Ara ẹ̀sán ẹ̀sìn. Àwọn òkèrè youth sọ́wọ́ àbí àwọn youth bí sọ́wọ́ àbí. Ọ̀sẹ̀ mẹ́ta lọ́wọ́ òkèrè youth. Ẹ ṣe orí pé gbogbo wa ti múra sílẹ̀ fún elections tó ń bọ̀ yìí láti òkèèrè. 16, 17 orí pé ẹ ti múra. Gbogbo wa ti gba PVC ní káàdì wa. Èyí tó ṣe pàtàkì láti ṣe nísìnyí ní pé ká bẹ̀rẹ̀ canvassing house to house. A gbọ́dọ̀ mú election yìí serious nítorí ọjọ́ ọ̀la wa ni, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ni. Àwọn tó wà bẹ́ẹ̀ báyìí a ti rí ipa tó kó. Ìyà ń jẹ tilé toko, ìyà ń jẹ mẹ̀kúnnù. Àwọn ìyá wa gbogbo wọn sì kí wọ́n máa fà kó máa tó owó gbọ́múlé látàná ń gbà. Tí wọ́n bá gba 50, wọ́n á fi san 80. Ìgbà míì wọ́n á san 90. Tó bá lè jẹ́ pé ìkan pàṣẹ pé nínú kíní yẹn wàhálà àti ìdààmú náà gbé wọn lọ. Láti ìgbà tí APC bá ti wọlé, gbọ́múlé látà ó dópin fẹ́yìn ìyá wa. Ọ̀sẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ àgbẹ̀rí báyìí tó jáde jáde. Ẹni báyìí tó gbèrègbèrè. Ètò wà ẹ jáde ẹ á bẹ̀rẹ̀ sí sọ fún àwọn obìnrin. Ẹ sọ fún àwọn ọ̀dọ́. Ẹ sọ pé ẹgbẹ́ APC ó máa ṣe ìyàtọ̀. Ẹgbẹ́ APC ló máa ní ìjọba. Tí ẹgbẹ́ APC bá dẹ̀ ti débẹ̀, gbogbo wàhálà àti ìdààmú ó dópin nìyẹn. Gbogbo nǹkan tí ẹ máa fi ṣe kàǹfàsì ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ pátá la máa fẹ́ǹdì sí yín kí iṣẹ́ yẹn kó lè máa lọ. Ẹ jẹ́ kí n fi àwọn aṣojú ẹgbẹ́ wa wọ̀nyí. APC Deputy Governor wa kì í bá introduce ẹ̀
Ṣé máa kíláàpù o? Wẹ̀ kíláàpù àbẹ̀wé ní kíláàpù. Deputy Governor rẹ ní Alhaji Túndé Awólúgà láti Òkè Waterside. Kíláàpù APC Assembly candidate wa. Àwọn ọdún ó sì wọ́ ọ̀bẹ. Ọdún ó sì wá. Eléyìí ọmọ wa. Eléyìí ti wà ní. Eléyìí ara wa. Ọmọ yìí ọ̀rọ̀ ọdún Gbẹ́ngà Òjúmọ́sù. Àwọn ló ń lọ ṣaṣojú wa ní Òkèrè Mọ́sọ̀. Àwọn ọ̀rẹ́ wọ́n ti wọlé ẹkú oríire ẹkú oríire. Tó bá ti yá ìgbòkè wọ́n sọ, ó bí mo sùn àjọ máa lọ. APC.